لا كن فيكون لا قدرة لا إرادة لا حياة لا سمع لا بشر لا كلام لا مبين لا كن فيكون لا حول ولا قوة إلا بالله ọmọdé ń fẹ́ yín àgbà ń fẹ́ yín ọkùnrin ń fẹ́ yín obìnrin ń fẹ́ yín afá ń fẹ́ yín ọmọ akéwù ń fẹ́ yín àwọn onídùúgbà ń fẹ́ yín Ọlọ́run jẹ́ kó Ọlọ́run wá fẹ́ yín jù bẹ́ẹ̀ wọlá ní Muhammad ọlá súnà Muhammad tá a fi kà fún yín náà ọba tó sílẹ̀ fún àná Muhammad tó fi gbogbo títí ayé rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ nílò ilé rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ nílò pẹ̀lú náírà Ọlọ́run ní dáyé padà sẹ́yìn ọlá ní Muhammad bismillahir rahmanir rahim Muhammadu rasul Muhammadu habib محمد النبي والذين معه وسداه وما بينهم تراوك سجدا يبتغون فضلا من الله ورضوانا سماهم في وجوههم آثار السجود ذلك مثل في التوراة ومثل في الإنجيل مثل ورجزت يهود وأسرى فاستكبر واستوى يجيب سرعة وعد الله الذين آمنوا وعملوا Ọlọ́run ni òun ẹ̀yin kọ́ Ọlọ́run ni àwọn òbí yìí ṣàdúrà fún yín ẹ̀yin kọ́ Ọlọ́run ni àwọn àlùfáà ṣàdúrà fún yín ẹ̀yin kọ́ Ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n ṣàdúrà fún yín tàdúrà yín fi ń gbà Ọlọ́run níjọ́ takú sílẹ̀ inú ilé yóò ní dáhùn inú ilé yóò ní dáhùn gbogbo tẹ́ kó kalẹ̀ tá a fi gbé tá a fi sọdún yìí Ọlọ́run kò ní ṣe kó sí fún yín ọlọ́dà Muhammad gbogbo tí wọ́n ń jẹ́ àwọn ọmọ Emirates lápapọ̀ àtàrí DP ní àti gbogbo òbí tí wọ́n fi yín lápapọ̀ Ọlọ́run ní jẹ́ wọn máa yọ ọlọ́dà Muhammad Allahumma laka likulu wa bika likulu wa minka likulu wa ilayka likulu wa laka kullu wa anta kullu wa kullu rahmatika ya arhamar rahimin wa sallallahu ala sayyidina Muhammad سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.